Káàsán gbogbo lẹ káàsán sísìn mà ló kí gbogbo ọmọ káàrọ̀ jèrè. Tá bá máa gbé àṣà tàbí ẹ̀sìn ẹlòmíì, tá bá máa gbé ẹ jẹ́ ká mọ ìdí ẹ̀. Ntí mo wá lé ní lẹ wá ṣàlàyé fún wa ní ọ̀rọ̀ tí Keresimesi tó ń pè tó ń sọ fún yín. Ẹ wo bí àwọn ẹni tó gbé ọmọ sẹ́yìn yẹn, ọmọ tó jí gbé sẹ́yìn, ẹgbẹ́ àwọn ẹ̀ṣọ́gun. Sátánì wọn nìyẹn o. Ẹ̀yin mọ̀ sí Santa, wọ́n yọ tí yẹn kúrò láàrin, wọ́n gbé sẹ́yìn. So ẹ rò pé Santa ni o, Sátánì ni o. Orúkọ tó dẹ̀ mọ̀ sí ni Krampus. Ntọ́ máa ń ṣe ni pé á jí ọmọ gbé, á gbé wọn lọ sí abẹlẹ. Ibi tí gbogbo ìtàn yìí ti gbé bẹ̀rẹ̀ là ń ṣàlàyé fún yín. Ní 12th century ló ti gbé bẹ̀rẹ̀ o. Àmọ́ sìn, torí pé àwọn ò ṣe tiwa tí wọ́n là wá ń gbé ṣe, àwọn tí wọ́n ń pè lórúkọ rere fún wa táwọn ò mọ̀. Ẹ jẹ́ ká wádìí ń tẹ́ à ń kọwọ́ bọ̀ o. Ẹ jẹ́ á wádìí ẹ̀ o. Mo fẹ́ kẹ́ wo àwòrán yẹn dára, ẹ wo àwọn ọ̀bọ̀ṣogun. Ń tẹ́ ń pè Santa, Satan ni o. Wọ́n dẹ̀ mọ̀ sí Krampus. Bó ṣe máa ń jí ọmọ gbé, á gbé wọn lọ sí abẹ́lẹ̀. Òun ni ẹ̀ ń wò lórí fọ́nrán yìí. A tún máa mú àwọn ọ̀rọ̀ díẹ̀díẹ̀ wá lórí ẹ̀. Kò jù báyìí lọ, sí wà lókè láti rí Oduduwa TV.